kábíyèsí ọba lánàá ọba lẹ́nìí ọba títí ayérayé ìwọ là ń wárí fún ọ ìwọ là ń kí ìwọ là ń yìn ìwọ là ń gẹ̀ kábíyèsí ọlọ́run rẹ o. wọ́n ń fi àsìkò yìí kí gbogbo wa sí ìpéjọpọ̀ yìí lónìí. mo kí ọmọdé mo kí àgbà mo kọ́kùnrin mo kóbìnrin ṣé dáadáa la bá yín mo ṣú ọ̀pẹ dáadáa la bá yín. orúkọ tèmi ò yí padà Adékúnlé ọmọ ìyá nọ́ọ̀sì tí gbogbo yín wà sí Kúnlé Afọ́d tó dáyọ̀ ọmọ sórí ẹwà bẹ́ẹ̀ ìwọ tó o bá yin náà lógo nínú ayé ẹ kọ́kọ́ juwọ́ sọ́lọ́wọ́ bàbá yìí ju owó ẹ̀yẹ sọ́lọ́wọ́ bàbá yìí ẹ wá pàtẹ́wọ́ fún ọlọ́wọ́ ọba pé ó pa mí mọ́ títí dọjọ́ òní àtẹ́wọ́ 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 alifa bàbá mo kí nam. All right. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀ tí ì rí nǹkan kan a dẹ̀ máa gbé yín tíráàbà yìí. Àwọn èèyàn wọlé ilé mi yéé àti ìgbésókè DJ má gbé sókè rárá. When I'm speaking to you, introducing my one and only, the mayor of Africa, in no other person. Some of you will call him. Lóríṣiríṣi ara ẹ kọjú sí ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yín alẹ́ ẹ kọjú sí ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹ kí ẹni ó kú oríire o ó kú oríire o àjọ bẹ̀rẹ̀ ọdún yìí àdẹ̀jọ́ máa parí ẹ̀ ní àjọ bẹ̀rẹ̀ ọdún yìí láṣẹ Ọlọ́run àjọ máa parí ẹ̀ ní so ní December 2024 láṣẹ Èdùmàrè àjọ ṣojú èmi àti ẹ. Ẹ kọjú sí neighbor yín lẹ́ẹ̀kan sí i ẹni neighbor ire tó wà nínú 2024 á tẹ̀ wá lọ́wọ́. Ẹ rò péré mo ń ṣe Ọlọ́run bá mi sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ kọjú sí neighbor yín lẹ́ẹ̀kan sí ẹni neighbor ẹ ṣé kí neighbor yín yẹ pa. Ẹni ọwọ́ ẹ tí mo pọ̀ yìí ire ló máa fi kó wọlé ẹ tún pọ̀ níbọ̀ yìí.